Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó sì jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ kúkú ṣe ń bá wa lọ. Ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò máa nídìí. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín náà ni oníròyìn tí orúkọ tèmi sì ń jẹ́ Àjíbádé Emmanuel Olúwatómọ̀. Àkórí ìròyìn tí mo mú wá tọ̀ yín lónìí ni ìdíje FIFA 2026 ń fa àkíyèsí káàkiri ayé. Ẹ káàbọ̀ sí ìròyìn wa. Ìdíje bọ́ọ̀lù àgbáyé FIFA 2026 ti di ọ̀kan lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ń gba àfiyèsí jùlọ ní gbogbo àgbáláyé. Láti ìgbà tí ìdíje náà ti bẹ̀rẹ̀, àwọn olólùfẹ́ bọ́ọ̀lù àti orílẹ̀-èdè oríṣiríṣi ti ń tẹ̀lé àwọn eré náà pẹ̀lú ìfẹ́ àti ìdùnnú. Àwọn ẹgbẹ́ orílẹ̀-èdè tó kópa nínú ìdíje náà ń fi agbára wọn hàn lórí pápá nígbà tí àwọn olùgbọ́ sì ń kún àwọn pápá ìṣeré àti àwọn ibi tí wọ́n ti ń wo eré. Ọ̀pọ̀ àwọn eré tí à ń ṣe ti mú kí àwọn olólùfẹ́ bọ́ọ̀lù máa sọ̀rọ̀ káàkiri ayé. Àwọn agbábọ́ọ̀lù kan sì ti bẹ̀rẹ̀ sí fi gbọ́ àti fi ọgbọ́n àti ìmòye wọn hàn nínú ìdíje náà. Àwọn amòye eré ìdárayá sọ pé FIFA World Cup 2026 jẹ́ àǹfààní fún àwọn orílẹ̀-èdè láti fi àṣà wọn hàn sí gbogbo ayé. Ní àfikún sí eré bọ́ọ̀lù fúnra rẹ̀, ní báyìí ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ ìròyìn àti àwọn ojú pópó ayélujára ń fi àkókò púpọ̀ sí ìròyìn nípa ìdíje náà nítorí bí àwọn ènìyàn ṣe ń fi ìfẹ́ hàn sí i. Àwọn olùṣàkóso FIFA sì ṣàlàyé pé wọ́n ní ìtẹ́lọ́rùn pẹ̀lú bí ìdíje náà ṣe ń lọ, tí wọ́n sì ń retí pé àwọn eré tó kù yóò túbọ̀ mú ìdùnnú bá àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Nígbà tí a bá ń bá a lọ, àwọn olólùfẹ́ bọ́ọ̀lù káàkiri ayé dúró de àwọn eré pàtàkì míì tí yóò pinnu àwọn ẹgbẹ́ tí yóò tẹ̀síwájú sí ìpínlẹ̀ tó kàn nínú ìdíje náà. FIFA World Cup 2026 ń tẹ̀síwájú láti so àwọn ènìyàn láti orílẹ̀-èdè oríṣiríṣi pọ̀ nípasẹ̀ eré bọ́ọ̀lù, èyí tí ó jẹ́ eré ìdárayá tó gbajúgbajà jù lónìí ayé. Ibi tí a rí mọ́ fún ìròyìn tòní lélẹ́yìí ní orí ìdíje FIFA 2026 tí ó ń fa àkíyèsí jù káàkiri gbogbo àgbáyé. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa lọ. Ó dàbọ̀. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.